Aláròyé máa wí o. Adájọ́ bínú ju àwọn ọ̀rẹ́ méjì yìí sẹ́wọ̀n londo, èyí lohun tí wọ́n ṣe. Ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo ti dájọ́ ẹ̀wọ̀n ọdún 4 fáwọn ọ̀daràn méjì kan, Ibrahim Haruna àti Awolu Leah, lórí wípé wọ́n jẹ̀bi ẹ̀sùn olè jíjà tí wọ́n fi kàn wọ́n. Haruna àti ọ̀rẹ́ rẹ̀ Leah lọ́wọ́ ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo tẹ̀ lẹ́yìn tí wọ́n lọ fọ́ ilé ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní Isaac Olúṣọlá lágbègbè Yunifásítì Ìmọ̀-ẹ̀rọ tó wà nílùú Àkúrẹ́, ìyẹn FUTA, láago 2 ọ̀sán ọjọ́ 22 oṣù kẹrin ọdún yìí. Lára àwọn ẹrù tí wọ́n jí kó nílé ẹni tí wọ́n lọ jà lólè lọ́jọ́ náà ni fáànù orí tábìlì kan, wáyà lóríṣiríṣi, àbùradà, bàtà ọkùnrin àti tóbìnrin, báàgì ìmúròde obìnrin 2, fóònù alágbèéká, kọ̀ǹpútà àgbélétàn, ọṣẹ ìwẹ̀, sìlíńdà gáàsì àtàwọn nǹkan míì tí àpapọ̀ owó rẹ̀ tó bíi mílíọ̀nù 4.5 náírà. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀daràn ọ̀hún lásìkò ìgbẹ́jọ́ ní fífọ́ ilé onílé àti olè jíjà. Agbẹnusọ fún ìjọba TT Samuel júwe àwọn ẹ̀sùn ọ̀hún bí èyí tó lòdì lábẹ́ abala 410, 411 àti 2,5dín-4. Bí wọ́n ṣe ń ka àwọn ẹ̀sùn yìí tán làwọn olùjẹ́jọ́ ti gbà wípé àwọn jẹ̀bi, tí wọ́n sì rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ láti fi ìṣẹ̀lẹ̀ náà fà wọ́n létí. Wọ́n láwọn kò tún jẹ́ dán irú rẹ̀ wò mọ́. Ẹ̀bẹ̀ yìí ni agbèfọ́ba tako nígbà tó tún dìde lẹ́ẹ̀kejì. Ó ní ẹ̀bẹ̀ òun ni wípé kí ilé-ẹjọ́ fìyà jẹ àwọn èèyàn náà tó bá tọ́ sí wọn lábẹ́ òfin, kó lè jẹ́ àríkọ́gbọ́n fún àwọn tó bá tún fẹ́ dán irú rẹ̀ wò. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, onídàájọ́ Dámilọ́lá Ṣèkóní ní káwọn méjèèjì ó lọ fẹ̀wọ̀n ọdún 4 jura láì ní owó ìtanràn sísan nínú. Olúṣèyẹ Ìyíáde ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.